Ẹ káàbọ̀ sí abala kejì ẹ̀kọ́ HTML. Àkọ́kọ́ ohun tó ṣe pàtàkì ni pé ká kọ́kọ́ mọ àwọn software tí a lè lò láti fi máa edit HTML wa kó lè rọrùn fún wa ju notepad tí a lò nígbà àkọ́kọ́ lọ. Torí pé eléyìí kò rọrùn. Tá bá bẹ̀rẹ̀ sí ní lò àwọn software yẹn, ó máa yé yín bí ó ṣe máa rọrùn sí. Àwọn software tí a lè lò ó pọ̀ oríṣiríṣi, ṣùgbọ́n mo ti yànnàná àwọn ẹyọ kọ̀ọ̀kan fún yín nínú àwọn tí ó máa wúlò. Tẹ́ bá gbàgbé, orúkọ mi ò tí yí padà. Èmi náà sì ni Ọ̀gbẹ́ni Kọ́ládé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Lákọ̀ọ́kọ́, a ní context editor. A lè lo context editor láti fi lè kọ èdè HTML wa. A lè tún lè lo Notepad++. A lè lo Visual Studio Editor. A tún lè lo Dreamweaver àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n pọ̀ jàmùrà. Ẹ jẹ́ ká wá lọ sí orí ẹ̀rọ alátagbà wa ayélujára, èyí tí a mọ̀ sí browser wa, fún láti lọ download text editor. Torí text editor ni ohun tí èmi fún tẹ̀lú fún wa láti lò fún ètò ẹ̀kọ́ yìí. Ẹ jẹ́ ká lọ sórí browser wa. Ká bẹ̀rẹ̀ lórí bá ṣe lè download text editor. Tí a bá tẹ text editor sí inú browser wa, inú Google, máa gbé ìdáhùn yìí wá látọ̀dọ̀ www.texteditor.com. Tá bá click lé lórí, ó máa gbé wa lọ sí abala yìí. A máa mú èyíkéyìí tó wù wá nínú ìkankan nínú gbogbo àwọn tó wù wá jù yìí. Ṣùgbọ́n máa fún yín ní àǹfààní pé máa sọ fún yín pé ó dára tí ẹ bá lè mú èyí. Tí ẹ bá ti mú èyí, ó máa bẹ̀rẹ̀ sí ní download. Ó dẹ̀ máa wà ní orí download folder yín. Èmi ti download ẹ̀ tẹ́lẹ̀, torí ẹ̀ ni ó fi pọn dandan kí n ṣẹ̀ṣẹ̀ download ẹ̀. Ẹ dẹ̀ click ẹ̀, ó máa gbé yín lọ síbi tó ti bá yín download ẹ̀ sí. Ẹ double click láti install. Ẹ dẹ̀ tún máa run. Ẹni bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí yes, yóò dẹ̀ run. Èdè Gẹ̀ẹ́sì la fẹ́ lò. Ẹni bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Ẹni bẹ́ẹ̀ ni, ẹ sì ní kó launch ẹ̀. So, bí text editor wa bí ṣe máa rí gẹ́lẹ́ nìyí. Eléyìí máa fún wa ní ìrọ̀rùn láti lè lò bí ó ṣe máa rí lẹ́yọ̀lẹ́yọ̀. Ẹ rí pé tí a bá bẹ̀rẹ̀ sí ní kọ àwọn irúfẹ́ èdè HTML tí a bá fẹ́ kọ, ó máa rọrùn ju notepad tí a fi kọ lọ. Ẹ ká open fáìlì tuntun fún text editor wa. Kí a tó tẹ̀síwájú, a máa padà sí abala ti text editor láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ wa nínú HTML. HTML ní ohun tí à ń pè ní HTML element. HTML element yìí ló fún wa ní àǹfààní láti lè bá browser wa sọ̀rọ̀ pé bí a ṣe fẹ́ kí ó ka fáìlì wa nìyí. Lákọ̀ọ́kọ́ tí a bá wò dáadáa, HTML element yìí ó máa ní tí wọ́n ń pè ní tag name. Tag name yìí ló máa fún wa ní àǹfààní láti ṣí tag wa. A kọ ohunkóhun tó bá wù wá sínú tag, a dẹ̀ parẹ́. Tag name dàbí orúkọ tag. Fún àpẹẹrẹ àwọn orúkọ tag, àwọn àpẹẹrẹ wọn nìyí. Àkọ́kọ́, heading tag. Níbi heading tag wa, ṣẹ́rí, a ní heading tag mẹ́fà tó wà nínú HTML. Heading tag mẹ́fà yìí ó yàtọ̀ síra wọn lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́, ó túmọ̀ sí heading tag alákọ̀ọ́kọ́, heading tag ẹlẹ́ẹ̀kejì, heading tag ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀kẹfà. Ẹ já fi sójú ṣe pẹ̀lú context wa. Tí ẹ bá gbàgbé ohun tí a ṣe nínú ètò ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́, a lè dákọ̀ kí a gbé lọ sí orí context wa. Ká wá fi ṣọwọ́ síbẹ̀. Tí a ṣe fi ṣọwọ́ síbẹ̀ yìí, kò tí ì mọ irú fáìlì tí a fẹ́ kó jẹ́. So a máa sọ fún pé HTML fáìlì la fẹ́ kọ o. Ṣé ẹ rí pé ó ti yàtọ̀?
Ṣé rí pé lè jẹ́ kó rọrùn pé àwọn tó dúdú yìí tó jẹ́ black yìí, àwọn ló fún wa láǹfààní láti yí padà. Ká sọ pé a fẹ́ kí orúkọ péjì wa yìí, ká sọ pé a fẹ́ kó jẹ́ header page. Ká sọ pé a fẹ́ kó orúkọ péjì wa yìí, a fẹ́ kó jẹ́ header page. Jẹ́ ká parẹ́. Ká pè ní header page tàbí péjì olórí. Header 1 ló wà níbí báyìí. Ká wá mọ ìyàtọ̀ tó wà láàrin header 1 sí header 2 sí header 3. Ẹ ká copy yẹn, ká wá paste yẹn. Ká gbìyànjú ká tètè yí wọn padà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Header 2, header 2, header 2, header 2, má bínú, header 3, header 3, header 4, header 4, header 5, header 5, header 6, header 6. Lẹ́yìn tá ti gbìyànjú láti yànnàná àwọn header wa yìí, tá bá gbàgbé à ń sọ̀rọ̀ nípa HTML element. Àwọn element yẹn ni element yẹn a máa ń ṣe pẹ̀lú header tí ò ní backslash. A dẹ̀ máa ń tì pẹ̀lú header tó ní tag tó ní backslash. Àwọn tag ni a máa ń pè àwọn èyí. Àwọn tag tó kún nínú HTML element. A máa gbìyànjú láti save file wa kó lè rọrùn láti ṣí nínú browser wa. A máa sọ pé kó save, ó máa béèrè pé ibo la fẹ́ save ẹ̀ sí. A máa sọ pé kó bá wa save ẹ̀ sí inú, jẹ́ ká gbé lọ sínú dọ́kúmẹ́ǹtì wa. Nínú dọ́kúmẹ́ǹtì wa, nínú HTML document. Ẹ jẹ́ ká save ẹ̀ pẹ̀lú header. Ṣé rí pé HTML document lẹ́lẹ́ fi ṣe, a nílò àti ṣe bí a ṣe ṣe ní notepad lásán tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tá bá ti save ẹ̀, a wá run ẹ̀ ká fi lè mọ̀ ìyàtọ̀ láàrin header 1, header 2, header 3, header 4, header 5 yìí. Ẹ jẹ́ ká run ẹ̀ nínú browser wa. Ẹ jẹ́ ká ṣí ibi tí a save ẹ̀ sí. Ṣé ti rí? Òun ni header file. Kó run lórí browser báyìí. Ṣé ti rí yàtọ̀? Ṣé rí pé header alákọ̀ọ́kọ́ nìyí, header ẹlẹ́ẹ̀kejì nìyí, header ẹlẹ́ẹ̀kẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà títí tó fi dé ìkẹfà. Bí a ṣe lè kọ orí ọ̀rọ̀ wa ni tàbí orí èdè. Ohunkóhun tó bá wù wá la lè kó sí ibi bíbáyìí. A lè pè ní orí ọ̀rọ̀ kìíní, orí ọ̀rọ̀ kejì, orí ọ̀rọ̀ kẹta, orí ọ̀rọ̀ kẹrin, orí ọ̀rọ̀ karùn-ún. Ó dá lórí ohun tí a bá fẹ́ fi ṣe. Pàápàá jùlọ ohun tó ṣe pàtàkì jùlọ, lẹ́yìn header tag yìí, a lè lo paragraph tag náà. Paragraph tag náà jẹ́ àpẹẹrẹ HTML element wa. A máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ HTML ní ẹ̀kọ́ kẹta tí a máa mú. Ẹ gbìyànjú láti bá mi tẹ subscription button yẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.